a máa kú dédé ìwòyí a kú ìsinmi òpin ọ̀sẹ̀ èyí ò ní jẹ́ òpin fún gbogbo wa àmín. ìròyìn fẹ́lifẹ́li ló dé sí ojú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV lónìí ti ṣọjọ́ sátidé ọjọ́ àbámẹ́ta ọjọ́ 22 nínú oṣù keje ọdún 2023. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbẹ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ ẹ jẹ́ ká dé òkè lọ́hùn ká sómi múná à ń padà bọ̀. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà ìròyìn Feli-feli ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ọmọ oyè tó díje dupò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú PDP nínú ètò ìbò àwọn ààrẹ èyí tó wáyé o nínú ọdún tá a wà yìí Alhaji Atiku Abubakar ohun mà ló ti sọ fún ilé-ẹjọ́ èyí tí wọ́n gbé kalẹ̀ tó ń gbọ́ awuyewuye èyí tó súyọ lẹ́yìn ìdìbò eyín Presidential Tribunal Election Court èyí tó kalẹ̀ sílùú Àbújá wípé o kí ilé-ẹjọ́ ọ̀hún kéde òun gẹ́gẹ́ bí ẹni tó jáwé olúborí sí ipò ààrẹ nínú ètò ìbò táwọn ààrẹ èyí tó wáyé ní ọjọ́ 25 oṣù kejì ọdún tá a wà yìí. Àtíkù Abubakar èyí tó wòye ọ̀rọ̀ ọ̀hún tó sì sọ̀rọ̀ náà níwájú ilé-ẹjọ́ wípé ohun ò tún tẹnumọ́ nǹkan tó jọmọ́ báyìí mọ́ o ó ní kìí ṣe tikú kìí sì ṣe tààrùn ó ní ní báyìí o òun fi èyí ṣe àṣekágbá àti àsọkẹ́yìn fún ilé-ẹjọ́ ọ̀hún láti mọ ohun tó tọ́ láti ṣe bí bẹ́ẹ̀ kọ́ ọ̀nà tó wọ́n tún gbà yọ sí wọn láti gbé ẹjọ́ ńlá mìíràn kalẹ̀ yóò ga ju eléyìí tí wọ́n wà lọ yìí o. Bákan náà l'Àtíkù Abubakar sọ ó ní Bọ́lá Ahmed Tinubu tó jẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ní ọwọ́ báyìí èyí tí àjọ INEC tí wọ́n kéde rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó jáwé olúborí o ó ní kò kójú òṣùwọ̀n tó àti wípé ọ̀pọ̀lọpọ̀ ẹjọ́ òun ló ti so mọ́ Bọ́lá Ahmed Tinubu lẹ́sẹ̀ léléyìí tó ní ṣe pẹ̀lú gbígbé ògùn olóró àti àwọn ìwà ọ̀daràn míì ó ní ní báyìí ó ti fojú hàn wípé Tinubu kò kójú òṣùwọ̀n láti kópa nínú ètò ìbò àwọn ààrẹ ọ̀hún tó wáyé ó ní òun gangan lòun jẹ́ olúborí ṣùgbọ́n àjọ elétò ìbò orílẹ̀-èdè yìí INEC wọ́n dá ọwọ́ rú nínú ètò ìbò ọ̀hún èyí tó wáyé lọ́dún tá a wà yìí. Látàrí ẹni tó jẹ́ alága àgbà fún ẹgbẹ́ òṣèlú APC tẹ́lẹ̀ rí àti akọ̀wé ẹgbẹ́ ọ̀hún tẹ́lẹ̀ rí Abdullahi Adamu àti Iyọlá Omiṣore èyí tí wọ́n kọ ìwé fi ipò wọn sílẹ̀ nínú ọ̀sẹ̀ tá a wà yìí gẹ́gẹ́ bí alága àti akọ̀wé ẹgbẹ́ òṣèlú APC ọ̀hún ní báyìí ó dàbí ẹni wípé ẹ̀kọ́ yóò ṣojú mímu fún gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Ọ̀ṣun Adégbóyèga Oyètọ́lá àtẹni tó ti fìgbà kan jẹ́ agbẹnusọ fún ilé ìgbìmọ̀ aṣòfin àgbà orílẹ̀-èdè wa Nàìjíríà eyín ọ̀gbẹ́ni Ajíbọ́lá Bashiru wọ́n ní nínú àwọn méjèèjì yìí ó ṣeéṣe kó jẹ́ pé ènìyàn kan ni wọ́n fà kalẹ̀ láti jẹ́ akọ̀wé àgbà fún ẹgbẹ́ òṣèlú APC ọ̀hún gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde lánàá tí í ṣe ọjọ́ Ẹtì ní gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Ọ̀ṣun Gbóyèga Oyètọ́lá o ló balẹ̀ gùdẹ̀ sí ilé ààrẹ èyí tó kalẹ̀ sílùú Àbújá Aso Rock lọ́hùn-ún láti lọ ṣe ẹ̀lẹ́mbẹ̀hùn sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣùgbọ́n wọ́n ní ní gẹ́rẹ́ tó dé ilé ààrẹ ọ̀hún aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ti ṣe ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà bàbá wọn ò sí nílé o bàbá bẹ ní ìpínlẹ̀ Kaduna níbi ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde àwọn àgbà ológun èyí tó wáyé ní ìpínlẹ̀ ọ̀hún lólú iléeṣẹ́ ológun àti ilé ẹ̀kọ́ wọn èyí tó kalẹ̀ sí ìpínlẹ̀ Kaduna èyí tó fà á kó jẹ́ wípé igbákejì ààrẹ orílẹ̀-èdè yìí Kashim Shettima òun ló tẹ́wọ́ gba Gbóyèga Oyètọ́lá tó kí káàbọ̀ sínú ọ́fíìsì rẹ̀ tí wọ́n sì jọ sọ ọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde oṣojú mi kúrò kan ò èyí tó sọ di mímọ̀ wípé kó tó di pé Oyètọ́lá ó lọ sí ọ́fíìsì láti lọ kí igbákejì ààrẹ ò láwọn èèyàn ti rí nínú mọ́ṣáláṣí Jímọ̀ níbi tóun náà ti darapọ̀ mọ́ àwọn múmìnì àti múmìnà òdodo láti kírun Jímọ̀ nílé ààrẹ lánàá nílùú Àbújá o. Lẹ́yìn ọ̀rọ̀ yìí wọ́n ní pẹ̀lú ọ̀rọ̀ àti ìpàdé kékeré kan èyí tí Oyètọ́lá àti Shettima tí wọ́n ṣe o ni wọ́n ní ó ṣeéṣe kó jẹ́ ipò Oyètọ́lá ni wọ́n yóò fi ṣe akọ̀wé àgbà ẹgbẹ́ òṣèlú APC wọ́n ní ṣùgbọ́n Oyètọ́lá ní òun lè má gba ipò ọ̀hún
látàrí pé òun sì nífẹ̀ẹ́ láti díje bí ipò gómìnà ní ọdún 2026 èyí tó ń bọ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Ògùn àti ọmọ oyè wọn tó díje bí ipò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú ọ̀hún eyín Ládi Adebutu lọ́ní láàrin ọ̀sẹ̀ méjì báyìí ni wọ́n ti fi àwọn oṣojúmi-kòró èyí tí wọ́n ń ṣẹjú ní ilé ẹjọ́ láti sọ ohun bí nǹkan ṣe lọ sí nílé ẹjọ́ náà láàrin ọ̀sẹ̀ méjì ni wọ́n ní àwọn oṣojúmi-kòró ọ̀hún ti tó 180 báyìí 83 eléyìí tí wọ́n ti tẹ́ pẹpẹ rẹ̀ níwájú ilé ẹjọ́ tribunal èyí tó kalẹ̀ sí Ìṣàbọ̀ nílùú Abẹ́òkúta tí ṣe olúlu ìpínlẹ̀ Ògùn láti fi tako ìbò àti èsì ìbò ọ̀hún tí wọ́n kéde wípé gómìnà Dàpọ̀ Abíọ́dún tó jẹ́ tẹgbẹ́ òṣèlú APC òun ló já ewé olúborí o gẹ́gẹ́ bí wọ́n ti sọ lánàá lásìkò tí àwọn mẹ́rin mìíràn tí wọ́n fara wọn níwájú ilé ẹjọ́ tribunal ọ̀hún ni wọ́n ti ní pẹ̀lú àwọn èèyàn mẹ́rin yìí ló jẹ́ ènìyàn 180 èyí tí ẹgbẹ́ òṣèlú PDP àti ọmọ oyè wọn Adebutu o tí wọn yóò kó wá síwájú ilé ẹjọ́ láàrin ọ̀sẹ̀ méjì péré láti wá rojọ́ tako gómìnà Dàpọ̀ Abíọ́dún àti àjọ elétò ìbò INEC wípé wọ́n da ọwọ́ rú wípé kì í ṣe Dàpọ̀ Abíọ́dún gangan ni ọmọ oyè eléyìí tí àwọn olùgbé ìpínlẹ̀ Ògùn tí wọ́n dìbò yàn lásìkò tí ẹni tó jẹ́ agbẹjọ́rò fún ẹgbẹ́ òṣèlú PDP àti Adebutu o eyín amòfin èyí tó jẹ́ pé òun gan náà ló wà ní àbójútó ẹjọ́ ẹgbẹ́ òṣèlú PDP àti ọmọ oyè wọn eyín Godi Uche Sani òun mà ló sọ di mímọ̀ lásìkò tó ń pe ènìyàn mẹ́rin kan sí o lánàá nílé ẹjọ́ láti wá jẹ́ ẹjọ́ ọ̀hún kí wọ́n sọ ohun tójú wọn rí o lásìkò ìbò níbi tí wọ́n ti pe Festus Ìníolúwa Balógun Ọládìpọ̀ Mustapha Gbẹ̀ngà àti Olúgbilé Emmanuel àwọn mẹ́rẹ̀ẹ̀rin wọ̀nyí náà ni wọ́n tún sọ ohun tí ojú wọn rí láti sọ̀rọ̀ kí wọ́n fi tako ìbò èyí tí wọ́n ní ó gbé Dàpọ̀ Abíọ́dún ti ṣe gómìnà ìpínlẹ̀ Ògùn wọlé wípé ìbò ọ̀hún gbogbo rẹ̀ pátá ni ò kẹsẹ̀ járí bó yẹ kó ti lọ o. Ìyàlẹ́nu ìbẹ̀rùbojo ló ń gbogbo àwọn ènìyàn tí wọ́n ń gbé ní ìlú tí wọ́n pè ní Ìparà ní ìjọba ìbílẹ̀ Àríwá Rẹ́mọ ní ìpínlẹ̀ Ògùn ló kó wọn sí ìpayà ìfòrúrú ọkàn báyìí látàrí ìṣẹ̀lẹ̀ abàmì kan èyí tó ṣẹlẹ̀ ní agbègbè kan ní Ìparà nílùú Rẹ́mọ lọ́hùn-ún ọ̀gbẹ́ni kan èyí tí wọ́n ní ó nípèníjà ọpọlọ ẹni ọdún 32 David Ṣódọlá o èyí tí wọ́n ní ó gé orí bàbá kan tó sì gé orí ọ̀hún já tó gbé orí ọ̀hún dání wọ́n ní ọ̀rọ̀ ọ̀hún ló fà á tí àwọn olùgbé agbègbè náà fi ké sí iléeṣẹ́ ọlọ́pàá èyí tó ń bẹ ní agbègbè Ìparà Rẹ́mọ wípé kí wọ́n dákun dábọ̀ kí wọ́n máa bọ̀ láti wá wo ohun tó ń ṣẹlẹ̀ wọ́n ní ní gẹ́rẹ́ tí àwọn ọlọ́pàá tí wọ́n débẹ̀ gbogbo ìgbìyànjú láti lè mú Mámú Gàrí sí David lọ́wọ́ ló ń já sí pàbó látàrí wípé ó ní gángan ìpèníjà ọpọlọ láṣẹ ìwá àṣẹyìnbọ̀ ni àwọn ọlọ́pàá ọ̀hún ni wọ́n gbé ìbọn tí wọ́n sì yìnbọn fún David Ṣódọlá èyí tó jẹ́ pé nínú fọ́nrán kan èyí tó ń tàn kárí ayélujára lẹ́nu àná ti ṣe ọjọ́ Ẹtì báyìí òun ló fi wọn ibi tí òkú David èyí tí àwọn ọlọ́pàá tí wọ́n yìnbọn fún lẹ́yìn gbogbo akitiyan wọn kí wọ́n lè mú kí wọ́n fi Mámú Gàrí sí lọ́wọ́ mú lọ sí iléeṣẹ́ wọn tó já sí pàbó wọ́n ní ibi tí David tó ṣubú sí lẹ́gbẹ̀ẹ́ kan lọ́wọ́ rẹ̀ ni wọ́n ti ń rí orí bàbá kan èyí tí ó gé o Alfred Ọládìpẹ̀ eléyìí tí ó gbé orí rẹ̀ dání o Alfred Ọ̀pádìpẹ̀ ọ̀hún ti ṣe bàbá àgbàlagbà ẹni ọdún 84 ni bàbá Alfred Ọládìpẹ̀ eléyìí tí David Ṣódọlá tí ó gé orí bàbá ọ̀hún tó sì gbé dání nínú fọ́nrán náà kó tó di pé ìbọn àwọn ọlọ́pàá ó rán David ọ̀hún náà ó padà rán lọ sí ọ̀run àrèmábọ̀. Lákòótán nínú ìròyìn wa fún tòní gbajúgbajà ọmọ orílẹ̀-èdè yìí tí ń kọrin takasùfé Divine Ikubor òun mà ló ti sọ̀rọ̀ báyìí o Divine Ikubor tí gbogbo èèyàn mọ̀ sí Rema ló sọ̀rọ̀ jáde nínú fọ́nrán orin rẹ̀ kan níbi tó ti ń kọ orin fún àwọn olólùfẹ́ rẹ̀ lórí àpèrè èyí tó sọ ọ̀rọ̀ jáde èyí tó sọ ọ̀rọ̀ ọ̀hún bí ìgbà tí Pàṣọ tàbí Òṣùpá tí wọ́n bá ń kọrin tí wọ́n ní àtàgógó àti ìlù àti ṣẹ̀kẹ̀rẹ̀ kí gbogbo rẹ̀ kó pa lọ́lọ́ o
wọ́n ní bí Rema ṣe ṣe lórí àpèrè ọ̀hún rèé lásìkò tó ń kọrin tó sọ̀rọ̀ kan jáde lẹ́nu wípé gbogbo ìyàwó ilé àbí obìnrin àfẹ́sọ́nà èyí tí ọkọ àfẹ́sọ́nà àbí ọkọ ilé wọn tó kọ̀ jálẹ̀ láti ṣe ojúṣe bíi kí wọ́n sanwó iná sanwó omi kí wọ́n sanwó oúnjẹ sanwó ilé bákan náà kí wọ́n sì fún obìnrin lówó láti ṣe ara rere o onírúfẹ́ àwọn obìnrin tí ò bá nírú ọkọ bẹ́ẹ̀ ó ní obìnrin eléyìí tó jẹ́ wípé ó sì dá dúró ni kò tíì ní ọkọ rárá ni o nítorí wípé àkókò ìjòyè ó sàn ju ẹnu mi ò ká ìlú lọ ó ní bí ká ti gbọ́ wípé ìyàwó ilé ó ní ọkọ tí ò lè bá san àbí tí ò lè bá gbé bùkátà kankan tàbí obìnrin àfẹ́sọ́nà eléyìí tí ọkọ àfẹ́sọ́nà rẹ̀ kò lè bá gbé bùkátà ó ní síngù ló yẹ kí wọ́n ka irú obìnrin náà mọ́ ó ní kán sì máa ríra wọn bẹ́ni tí ò tí ì ní adé orí kankan rárá. tó ẹ̀yin ará ìròyìn fẹ́lifẹ́li kò ní jù báyìí lọ láti ìkànnì ayélujára Feli-feli TV lónìí ti ṣọjọ́ sátidé tó kẹ́yìn sínú ọ̀sẹ̀ lágbára ọlọ́run ọba èyí ò ní jẹ́ òpin láṣẹ lédùá fún mi Adénúgà lẹnu tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín títí dìgbà míì tẹ́ máa láǹfààní sọ́tún rìn míì ire àtayọ̀ la ó fi pàdé ẹ ṣeun gan o. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.